Ọlọwọ tí wọ́n lé lórí oyè fọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó tún padà wàá jọba. Ọ̀pọ̀ àwọn èèyàn kàn ń gbọ́ pé wọ́n lé ọba Ọlatẹru Ọlagbẹgi kejì kúrò lórí oyè gẹ́gẹ́ bí Ọlọwọ ìlú Ọ̀wọ̀ ni. Wọn kò mọ irú ẹni tí ọba náà í ṣe. Bẹ́ẹ̀ làwọn èèyàn kò mọ̀ pé kì í ṣe Ọlatẹru Ọlagbẹgi kejì yìí ni wọn yóò kọ́kọ́ lé lórí oyè. Bí wọ́n ti lé òun yìí, bẹ́ẹ̀ náà ni wọ́n lé Ọlatẹru Ọlagbẹgi kìíní kúrò lórí oyè. Ìtàn ló pẹ́ táwọn èèyàn gbàgbé. Ṣé bí ọjọ́ ọ̀rọ̀ kan bá pẹ́ nílẹ̀, ọ̀rọ̀ náà yóò máa gbọ́n sí i ni. Bí wọ́n ti lé Ọlagbẹgi kìíní ni wọ́n lé Ọlagbẹgi kejì. Bí Ọlagbẹgi kìíní sì ṣe padà sórí oyè náà ni Ọlagbẹgi kejì náà padà. Àsìkò wọn nìkan ló yàtọ̀ síra wọn. Ohun ńlá kan tó tún wà níbẹ̀ ni pé bó ṣe jẹ́ pé ogún oyè ló jẹ tí Ọlagbẹgi kìíní jẹ, bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ogún oyè tún jọba kí Ọlagbẹgi kejì tó tún wá padà wá jọba. Ọlatẹru Ọlagbẹgi kìíní náà ni bàbá Ọlatẹru Ọlagbẹgi kejì. Bí ọ̀rọ̀ ṣe jẹ́ ni pé nígbà tí bàbá rẹ̀ kú, ìyẹn Ọlọwọ Àtànlóyè lọ́dún 1902, Ọlagbẹgi kéré púpọ̀ láti gun orí oyè àwọn bàbá rẹ̀. Wọn kò lè fi ọmọdé bẹ́ẹ̀ jẹ Ọlọwọ. Nídìí èyí, ogún oyè ni wọ́n fi jẹ Ọlọwọ tuntun lọ́dún 1903. Ń làwọn òyìnbó ajẹ́lẹ̀ ìlú Ọ̀wọ̀ ìgbà náà bá mú Ọlagbẹgi lọ sí Kàlàbà. Ọlagbẹgi kìíní là ń sọ yìí o. Wọ́n ní kó lọ máa kàwé níbẹ̀. Ìdí èyí ló ṣe jẹ́ pé Ọlatẹru Ọlagbẹgi kìíní ni ọba ọ̀mọ̀wé àkọ́kọ́ tó gorí oyè ní ìlú Ọ̀wọ̀. Ọmọ náà pẹ́ ní Kàlàbà díẹ̀, ṣùgbọ́n nígbà tó padà wá sílé fún ọludé, ó takú. Ó lóun kò lọ sí Kàlàbà mọ́ nítorí ìlú náà ti jìnnà jù. Nígbà táwọn òyìnbó yìí rí i bẹ́ẹ̀ ni wọ́n bá mú un lọ sílùú Benin níbi tó ti tún kàwé fúngbà díẹ̀. Lọ́dún 1913 ni Ọlọwọ Ògúnoyè kú. Gbogbo ìlú sì pawọ́pọ̀ lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún náà. Wọ́n mú Ọlatẹru jọba wọn. Báyìí ni Ọlatẹru àkọ́kọ́ gun orí oyè. Ọba alágbára gbáà ni nítorí ọba náà mọ̀wé, bó tiẹ̀ jẹ́ pé kò kà ju ìwé standard àtijọ́ tí wọ́n ń kà náà lọ. Ṣùgbọ́n kì í ṣe ìwé nìkan ni àwọn èèyàn ìlú rẹ̀ fi fẹ́ràn ẹ̀ tí wọ́n sì bẹ̀rù ẹ̀ o. Alágbára ọkùnrin kan gbáà ni. Wọ́n ròyìn pé ọba náà lóògùn bí àrọ̀ ni. Òun àtàwọn irúnmalẹ̀ á sì máa ṣèpàdé pàápàá. Ìyẹn níbi tágbára ẹ̀ pọ̀ dé nìyẹn. Ọlagbẹgi náà ni Ọlọwọ àkọ́kọ́ tí yóò kọ́kọ́ jáde nílùú Ọ̀wọ̀. Nítorí ní 1925 ni Ọlọwọ Ọlagbẹgi lọ sílùú Ìbàdàn láti lọ pàdé ọmọ ọba ìlú òyìnbó Prince of Wales, ìyẹn Edward kẹta. Ọlọwọ wà nínú àwọn ọba 5 tí wọ́n bọ òyìnbó yìí lọ́wọ́. Ṣùgbọ́n pẹ̀lú bí Ọlọwọ Ọlagbẹgi àkọ́kọ́ yìí ti lágbára tó sì gbajúmọ̀ tó, wàhálà dé bá a lọ́dún 1924. Ìjà burúkú kan dé láàrin òun àti olóyè Ọjọ́mọ. Wọ́n sì ń fa ìjà náà lọ láti mọ ẹni tó lágbára jù. Bó tiẹ̀ jẹ́ pé Ọlọwọ ní í fi Ọjọ́mọ jẹ, síbẹ̀ Ọjọ́mọ èyí takú pé Ọlọwọ ò lè yọ òun nípò náà o. Ń lọ̀rọ̀ bá di ranto. Ìjòyè fọnmú, ọba pàápàá fárígá. Àsìkò tíjà náà ń lọ lọ́wọ́ lọ́rọ̀ owó orí sísan di wàhálà. Níwọ̀n ìgbà tó sì jẹ́ pé àwọn ìjòyè ìlú ló súnmọ́ aráàlú jùlọ, kò pẹ́ láti dẹ àwọn èèyàn sí Ọlọwọ náà. Wọ́n ló fẹ́ máa ṣẹrú òyìnbó, ó sì fẹ́ sọ àwọn náà dẹrú. Ìjà náà le jù nítorí níṣẹ́ níjọba òyìnbó lé Ọlọwọ kúrò lórí oyè. Wọ́n sì ní kó jáde nílùú. Fún oṣù 6 gbáko ló fi wà lẹ́yìn odi. Ṣùgbọ́n wọ́n pè é padà kó wá máa bá ipò rẹ̀ lọ. Ó wà nípò náà títí di 20 oṣù kejì ọdún 1938 nígbà tó wàjà lẹ́yìn tó ti lo ọdún 25 gbáko lórí ìtẹ́ ẹ̀. Àsìkò tí bàbá yìí ń múra láti ní ìmọ̀ kún ìmọ̀ kó tó di pé ó dé ipò ọba ló bí àkọ́bí rẹ̀ ọkùnrin lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 1910. Wọ́n sọ ọmọ náà ní James Titus Ọlatẹru Ọlagbẹgi. Ọdún 4 gééré tí wọ́n sì bí ni bàbá rẹ̀ di Ọlọwọ ìlú Ọ̀wọ̀. Nítorí náà ààfin ló ń gbé. Ààfin ni wọ́n ti tọ́ ọ dàgbà. Ìwà ọba kò sì kúrò lára rẹ̀ nígbà kan. Ohun tó ya àwọn èèyàn lẹ́nu ni pé bó tiẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ kàwé, kò fẹ́ kí ọmọ náà kàwé o. Ó ní kò sóhun tó ń wá tí kò ní tẹ̀ ẹ́ lọ́wọ́ lọ́dọ̀ òun. Ìgbà táwọn òyìnbó àtàwọn ọ̀làjú ẹgbẹ́ ẹ̀ tó bá a sọ̀rọ̀ ló tó gbà pé kí ọmọ náà lọ sílé ìwé. Ó sì fi òtélé pé tíṣà kan kò gbọ́dọ̀ lu ọmọ tòun o. Ètò tí wọ́n ṣe ni pé bí Ọlatẹru Ọlagbẹgi kékeré
bá ṣẹ̀, bàbá rẹ̀ Ọlagbẹgi àgbà tó wà lórí oyè bí ọba Ọlọwọ yóò rán àwọn ẹrú méjì lọ sílé ìwé. Gbogbo ìyà tó bá sì yẹ kó jẹ Ọlatẹru, àwọn ẹrú náà ni wọn yóò máa gba ìyà ọ̀hún sára. Bí wọ́n bá fẹ́ nà án, àwọn ẹrú rẹ̀ ni wọn yóò nà. Bó sì jẹ́ wọ́n ní kó lọ gé igi wá ni, àwọn ẹrú rẹ̀ ni yóò lọ máa gé e. Ṣùgbọ́n ọ̀gá àgbà iléèwé Ọ̀wọ̀ government school ìgbà náà, olóyè Pátákẹ́tò Ẹ̀náhòrò, ìyẹn bàbá tó bí Anthony Ẹ̀náhòrò, kò fààyè gbà pálapàla o. Ọmọ tó bá ṣẹ̀ yóò ní kí wọ́n nà án dáadáa ni. Bó bá sì kí Ọlatẹru kékeré, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà nítorí ọmọ náà mọ̀ wọn ara ẹ̀, tó bá kì í mọ́lẹ̀, ìnàkúnà ni yóò nà án. Yóò sì kìlọ̀ fún un pé tó bá délé tó bá sọ pọ́nrẹ́, yóò tún wá jẹ èyí tó jù bẹ́ẹ̀ lọ lọ́la. Báyìí ni Ọlatẹru ṣe tó fi jáde, tóun náà sì gbọ́n féfé. Bí ìwé Ọlatẹru yìí bá ṣe pọ̀ tó, bàbá ẹ̀ ni ò jẹ́ o. Nítorí nígbà tó jáde ìwé 6, bàbá náà kò fẹ́ kó kúrò nílùú Ọ̀wọ̀, kò fẹ́ kó kúrò nítòsí òun rárá. Òun tó jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà nìyẹn, ó sì ń kọ́ àwọn ọmọ nílé ìwé CMS. Ṣùgbọ́n ó fi iṣẹ́ tíṣà sílẹ̀, ó sì di òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Níbí yìí ló sì ti mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí gbajúmọ̀ rẹ̀ sì tàn káàkiri ìlú náà nítorí ọ̀gá àwọn olówó orí ni. Gbogbo ìwà pálapàla táwọn olówó orí ìgbà náà máa ń hù ní kò bá òun nílé, a sì máa fi àánú ṣe iṣẹ́ rẹ̀. Ohun tó jẹ́ káwọn ará Ọ̀wọ̀ fẹ́ràn ẹ̀ gan nìyẹn. Lẹ́yìn tó fi iṣẹ́ olówó orí sílẹ̀, ló wá di akápò ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Kò sí owó kan tí wọ́n ná nílùú náà tàbí owó kan tó wọlé tí kì í mọ bó ṣe wọlé. Yóò sì rí pé wọ́n lo owó náà fún ìdàgbàsókè ìlú wọn ni. Àwọn ipò wọ̀nyí ti sọ ọ́ di gbajúmọ̀, bẹ́ẹ̀ ló ti tún di ọ̀mọ̀wé nítorí àwọn ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi àti ìwé abẹ́lé tó ń kà sí. Ohun tó wá mú gbajúmọ̀ jù ní ti eré ìdárayá tọ́mọ náà fẹ́ràn, pàápàá eré tí wọ́n ń pè ní tennis. Òyìnbó kan kò ní dé sí ìlú tàbí sí agbègbè náà kó má jẹ́ ọ̀dọ̀ bàbá rẹ̀ ni yóò kọ́kọ́ lọ. Àwọn wọ̀nyí náà yóò sì padà di ọ̀rẹ́ rẹ̀ ni. Nídìí èyí, ìwà ọ̀làjú àti eré ìdárayá rẹ̀ a máa jẹ́ kípọ̀ nínú wọn wá kí wọ́n sì máa wá káàkiri tí wọn yóò sì jọ máa gbá tẹníìsì. Nígbà táwọn òyìnbó àti alákọ̀wé wọ̀nyí ṣẹ̀ ń pọ̀, Ọlatẹru ṣètò pápá tẹníìsì gbígbá sítòsí ọ́fíìsì ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Níbẹ̀ lòun àti àwọn òyìnbó rẹ̀ ti ń pàdé, táwọn ọ̀rẹ́ rẹ̀ míì yóò sì tún wá, àtàwọn alákọ̀wé tí wọ́n mọ irú eré ìdárayá bẹ́ẹ̀ ṣe. Bẹ́ẹ̀ ló ṣe pé kí ọkùnrin náà tó jọba rárá ló ti gbajúmọ̀ káàkiri ilẹ̀ Yorùbá bíi Ìbàdàn, bíi Èkó àti bíi Abẹ́òkúta, nítorí ibi gbogbo tí wọ́n ti fẹ́ ṣeré ìdárayá yìí ló máa ń lọ. Bẹ́ẹ̀ náà ni àwọn òyìnbó tí wọ́n bá gbé kúrò nílùú Ọ̀wọ̀ máa ń pè é láti wá kí wọn ní ìlú ńlá tí wọ́n bá gbé wọn lọ. Lọ́dún 1938, Ọlọwọ Ọlatẹru Ọlagbẹgi kìíní wàjà, wọ́n sì mú adé oyè Àjíkẹ́ Àtànlẹ́ẹ̀kejì, wọ́n ní kó jẹ Ọlọwọ tuntun. Ṣùgbọ́n Ọlọwọ yìí kò pẹ́ lórí oyè. Ọdún 2 àti oṣù díẹ̀ ló lò lórí oyè tí ikú fi mú un lọ. Bó ti kúrò ni wọ́n mú James Titus Ọlatẹru Ọlagbẹgi, wọ́n sì gbé e dórí ìtẹ́ ní ọdún 1941. Bí Ọlatẹru Ọlagbẹgi ti gorí ìtẹ́, bẹ́ẹ̀ ni nǹkan yí padà lọ́wọ́. Ìdàgbàsókè bá ìlú náà. Ìdàgbàsókè tó sì bá ó fẹ́rẹ̀ jẹ́ ohun tí wọn ò rí rí ni. Iléèwé bẹ̀rẹ̀ sí pọ̀ sí, bẹ́ẹ̀ ni wọ́n la títì. Ọlatẹru sì kọ́ ilé pẹ̀tẹ́ẹ̀sì kejì sí ààfin. Ṣé bàbá tirẹ̀ ti kọ́ tàkọ́kọ́? Gbogbo àwọn nǹkan ńláńlá náà tí Ọlatẹru ti rí ní àwọn ìlú tó ti lọ káàkiri nílẹ̀ Yorùbá àti níbòmíì, gbogbo àwọn nǹkan wọ̀nyí ló mú wọ ìlú Ọ̀wọ̀ wá, tí àwọn ará Ọ̀wọ̀ sì ń sọ pé àwọn ò mà rí irú eléyìí rí o. Ṣùgbọ́n bí nǹkan ṣe ń yí padà nílùú Ọ̀wọ̀ yìí kọ́ ló mú orúkọ Ọlọ́wọ̀ gbilẹ̀ bẹ́ẹ̀. Ipò ọba yìí láàrin àwọn ọba ẹlẹgbẹ́ ẹ̀ ni. Ṣé ọmọdé ara ló fi jọba? Ọmọ ọdún 31 ni nígbà tó dórí ìtẹ́ ọ̀hún. Èyí sì fún ní okun ńlá láti máa rìn kiri. Àsìkò tí òun jọba yìí, ọ̀pọ̀ àwọn ọba ni wọ́n sì máa ń bu ara wọn mọ́lé tí wọn kì í jáde, tó ṣe pé lẹ́ẹ̀kan lọ́dún tàbí ó pọ̀ tán lẹ́ẹ̀mẹ́ta lọ́dún ni àwọn aráàlú yóò rí wọn. Ṣùgbọ́n tí Ọlatẹru Ọlagbẹgi kò rí bẹ́ẹ̀ o. Òde gbangba làá bá ewé ajílékegé lọ́rọ̀ ẹ. Gbangba lẹ́ ò ti bá a. Bó ti ń ṣe ìjọba rẹ̀ ní ọ́fíìsì rẹ̀ tó ń darí ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀, bẹ́ẹ̀ ló ń gbá tẹníìsì tí àwọn èèyàn ń wò ó. Bẹ́ẹ̀ ló sì ń pàdé àwọn olóyè rẹ̀ gbogbo lójoojúmọ́ láti mọ bí nǹkan ṣe ń lọ sí láàrin ìlú. Bí ọ̀rọ̀ bá sì ṣẹlẹ̀ nílùú míì, Ọlọwọ kò ní ronú ẹ̀ lẹ́ẹ̀mejì kó tó gbéra jáde. Kò sí ìlú kan tí kì í dé
àsìkò kan wà tó ṣe pé nílẹ̀ Yorùbá àwọn ọba máa ṣèpàdé káàkiri. Ìpàdé náà kì í ṣe ojoojúmọ́, ọdọọdún ni. Níbi ìpàdé yìí ni wọ́n ti máa ń gbé àwọn ohun tí wọ́n bá fẹ́ gbà lọ́wọ́ àwọn ìjọba òyìnbó kalẹ̀. Níbi ìpàdé náà ni wọ́n sì ti máa ń kọ àwọn ohun tí wọn kò bá fẹ́ kí òyìnbó ṣe fún wọn. Níbí yìí ni àwọn ọba ti máa ń kọ̀wé. Níbẹ̀ náà ni wọ́n sì ti máa ń ṣe ìṣirò oríṣiríṣi tí wọ́n bá fẹ́ kí ìjọba ṣe fún àwọn. Ìyẹn ìjọba òyìnbó ni o. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn ọba yìí kò mọ̀wé. Bóyá ló máa ń ju 3, 4 tó mọ̀wé nínú wọn lọ. Àwọn míì tí wọ́n mọ̀wé pàápàá kì í fẹ́ sọ̀rọ̀. Ẹ̀rù á máa bà wọ́n láti dúró rojọ́ ní gbangba tàbí níwájú àwọn òyìnbó. Eléyìí ni Ọlọwọ Ọlagbẹgi kò ní o. Bóyá nítorí pé ó jẹ́ ọmọdé ọba ni o, tàbí nítorí pé ó mọ̀wé, ó sì ti bá àwọn ọ̀làjú rìn, kì í bẹ̀rù láti sọ ohunkóhun tó bá wà lọ́kàn ẹ̀ jáde. Òun ló sì máa ń gbèjà ọ̀pọ̀ àwọn ọba míì tí ẹnu wọn ò tó lẹ̀ rárá. Eléyìí mú kí òkìkí ọba náà kàn, àgàgà nígbà tí wọ́n wá fi ṣe akọ̀wé fún ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba gbogbo ní Western Region láyé àwọn òyìnbó. Ní ipò tó wà yìí, kò sí ọba tí kò wá mọ̀ ọ́n mọ́, kò sì sí àwọn òyìnbó aláṣẹ tí kì í dí ọ̀dọ̀ rẹ̀, nítorí bí nǹkan bá fẹ́ rújú, akọ̀wé ní ká bi, ilé Ọlọ́wọ̀ ní kálukú ń lọ. Lọ́dún 1944, nígbà tí wọ́n ń lọ ṣe ìpàdé àwọn lọ́balọ́ba náà, Ọọ̀ni Ilé-Ifẹ̀, Adésọjí Arérẹ̀mí àti Aláké Abẹ́òkúta, ọba Aládàpọ̀ Adémọ́láyà nílùú Ọ̀wọ̀, wọ́n kọ́kọ́ dúró lọ́dọ̀ Ọlọ́wọ̀. Ibẹ̀ ni wọ́n sì wà tí wọ́n fi jọ gbéra lọ sí ìlú Ìbíní. Níbi tí agbára Ọlọ́wọ̀ Ọlatẹru Ọlagbẹgi ti pọ̀ sí nìyẹn. Kò sì sí ọba kan nílẹ̀ Yorùbá tàbí níbikíbi ní Nàìjíríà tí kò mọ Ọlọ́wọ̀ Ọlatẹru Ọlagbẹgi. Ní gbogbo àsìkò tí agbára Ọlọ́wọ̀ pọ̀ tó báyìí, àwọn èèyàn bíi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọn ò tí ì jẹ́ nǹkan kan nílẹ̀ Yorùbá tàbí ní Nàìjíríà. Kò sí ẹnìkan tó gbọ́ orúkọ tiwọn. Lọ́dún 1944, Awólọ́wọ̀ pàápàá kò tí ì lọ sílùú òyìnbó. Bẹ́ẹ̀ ni Akíntọ́lá ń ṣe tíṣà tiẹ̀ káàkiri. Nnamdi Azikiwe nìkan ló ti dé tìwétìwé. Òun nìkan náà ní bọ̀rọ̀kìnní tó wà tí orúkọ rẹ̀ káàkiri ìlú. Ṣùgbọ́n gbogbo bó ti ń jẹ́ náà, gbogbo bí agbára rẹ̀ ti tó náà, kò sí kó má dé ààfin àwọn ọba, nítorí títí ìgbà náà bí a bá ti yọwọ́ àwọn òyìnbó ní Nàìjíríà, àwọn ọba ní agbára tún wà lọ́wọ́ wọn. Nítorí bẹ́ẹ̀, kò sẹ́nìkan tí yóò dìde ní Nàìjíríà tí kò ní fi tàwọn ọba ṣe. Gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣòṣèlú ní pàràfin Ọlágbẹ̀gi, nítorí pé wọ́n mọ̀ pé tí àwọn bá ti rí òun, yóò mú àwọn káàkiri ọ̀dọ̀ àwọn ọba tó kù. Kò sì sí ọba tó bá sọ̀rọ̀ tí wọn kì í gbọ́rọ̀ sí lẹ́nu. Ohun tó fà á gan rèé tó jẹ́ nígbà táwọn Awólọ́wọ̀ pàápàá dé pẹ̀lú ẹgbẹ́ òṣèlú wọn, Ọlọ́wọ̀ ni wọ́n ń wá kiri. Ohun tí wọ́n ní lọ́kàn ni pé bí àwọn bá ti rí Ọlọ́wọ̀ mú mọ́ra, ilẹ̀ Yorùbá yóò di tàwọn, nítorí ipò tí Ọlọ́wọ̀ wà láàrin àwọn ọba. Ìdí nìyí tó fi jẹ́ pé ibẹ̀ náà ni wọ́n ti fi ẹgbẹ́ ọlọ́pẹ tàwọn Awólọ́wọ̀ yìí lọ́lẹ̀ ní ọdún 1951. Bí wọ́n sì ti kó ẹgbẹ́ náà jáde, kíá ni Ọlọ́wọ̀ bá wọn fà á dìde. Kò sì ṣẹ̀yìn ọba yìí ọ̀pọ̀ oríire tó bá ẹgbẹ́ náà. Ṣùgbọ́n ìjà ló dé tí orin dòwe o. Ìjà tó padà wá ṣẹlẹ̀ láàrin Ládòkè Akíntọ́lá àti Awólọ́wọ̀ ló ba nǹkan jẹ́. Nítorí nígbà tí àwọn ọba míì ń kúrò lẹ́yìn Akíntọ́lá, Ọlágbẹ̀gi ní òun kò lè kúrò lẹ́yìn olórí ìjọba West náà. Òun kò lè bá ìjọba jà, nítorí bí òun bá ń bá ìjọba jà, àǹfààní tó bá yẹ kó bá ìlú òun kò ní bá ìlú òun. Èyí làwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Awólọ́wọ̀ gbogbo tí Adékúnlé Ajásin ṣáájú wọn ṣe bínú sí ọba ńlá yìí, tí òun náà sì fojú wọn rí màbo lásìkò tí agbára wà lọ́wọ́ Akíntọ́lá. Ṣùgbọ́n lẹ́yìn tí nǹkan dàrú tó di pé àwọn sọ́jà gbàjọba, tí Awólọ́wọ̀ tẹ̀ wọ́n dé tó padà wá di alágbára ńlá lẹ́ẹ̀kan sí i, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lo ipò náà, wọ́n sì lé Ọlatẹru Ọlagbẹgi kúrò nípò ọba. Ṣùgbọ́n olè ò ní jàgbà kó má ṣe lójú fìrí. Bẹ́ẹ̀ ni kí ológìnní tó lè pa odidi àgùntàn jẹ, ariwo tí yóò ṣẹlẹ̀ nínú ilé náà kì í ṣe kékeré. Ọlagbẹgi pàápàá jà raburabu kí wọ́n tó lé e kúrò nípò ọba, àti lẹ́yìn tí wọ́n lé e tán. Nígbàrà tí àwọn sọ́jà gbàjọba, gómìnà tuntun tí wọ́n yàn fún Western Region, Adékúnlé Fájuyì, gbéra láti bẹ ìlú Ọ̀wọ̀ wò. Ṣùgbọ́n lọ́jọ́ tó yọ síbẹ̀, níṣe làwọn èèyàn kan ṣara wọn jọ tí wọ́n sì gbé ìwé àti pátákó tí wọ́n ti kọ oríṣiríṣi nǹkan sí jáde tí wọ́n gbé pàdé gómìnà. Ohun tí wọ́n sì kọ síbẹ̀ náà ni pé kí wọ́n bá àwọn lé Ọlatẹru Ọlagbẹgi kúrò nípò ọba Ọ̀wọ̀, kí wọ́n bá àwọn lé e lọ, pé àwọn kò fẹ́ ní Ọlọ́wọ̀ mọ́.
ní ọjọ́ 28 oṣù kejì ọdún 1966 olóyè adéṣàṣẹ́rẹ́ àtàwọn kan kọ ìwé ẹ̀hónú síjọba wọ́n sì fi oríṣiríṣi ẹ̀sùn kan Ọlọwọ. Èyí tó sì jẹ́ pabambarì níbẹ̀ náà ni pé wọ́n ló ń ṣòṣèlú, àwọn kò sì fẹ́ ọba tó ń ṣe òṣèlú lórí oyè ìlú àwọn. Wọ́n ní òun ní igi lẹ́yìn ọgbà Aládòkè Akíntọ́lá, kò sì yẹ kí Akíntọ́lá lọ kí òun tún dúró sórí oyè. Wọ́n ní kí gómìnà bá àwọn lé lọ. Ní gómìnà yìí bá gbé ìgbìmọ̀ àwọn ọba kan dìde, ó ní kí wọ́n bá òun yẹ ọ̀rọ̀ náà wò. Àwọn ọba wọ̀nyí jókòó, wọ́n wádìí ọ̀rọ̀, wọ́n ní ọba náà jẹ̀bi àwọn ẹ̀sùn kan, ṣùgbọ́n kí ìjọba fà á létí. Ní ìjọba Adékúnlé Fájuyì bá kọ̀wé sí Ọlọwọ, wọ́n ní àwọn lé e lórí oyè fún oṣù 6 bẹ̀rẹ̀ láti ọjọ́ 25 oṣù kẹfà ọdún 1966. Gómìnà pàṣẹ kí ọba náà kúrò láàfin rẹ̀ kó sì kó àwọn ẹbí ẹ̀ dání bó bá ti ń lọ. Bẹ́ẹ̀ ló yan àwọn èèyàn 5 tó fi ọjọ́ ọmọ Fádèyí ṣe olórí pé àwọn ni kí wọ́n máa ṣèjọba ìlú náà lọ. Lẹ́yìn náà ni àwọn olórí àti àwọn ọmọ Ọlọwọ fi ààfin sílẹ̀ tí ọba pàápàá sì fi ọgbọ́n wá sílé ẹ̀ tó wà nílùú Ìbàdàn. Níbẹ̀ ni ọba náà sì ń gbé. Ṣùgbọ́n kí oṣù 6 tí wọ́n fi lé ọba yìí tó pé, wọ́n ti pa gómìnà Adékúnlé Fájuyì fúnra ẹ̀. Adéyínká Adébáyọ̀ sì ti wà lórí oyè, òun ló sì yẹ kó dá Ọlọwọ padà sórí àga. Ṣùgbọ́n nígbà tí ọjọ́ pé, Adéyínká Adébáyọ̀ ní òun ò lè kó ọlọ́pàá tẹ̀lé Ọlọwọ pé kó padà sí ìlú Ọ̀wọ̀ o. Bó bá jẹ́ pé ọba náà mọ̀ pé lóòótọ́ làwọn èèyàn òun fẹ́ràn òun, kó máa lọ sílùú ẹ̀, òun kò ní ọlọ́pàá kan tí òun fẹ́ fún un. Ṣùgbọ́n nígbà tí ọba náà kọ̀wé pé kó fún òun lọ́lọ́pàá nítorí àwọn kan lè fẹ́ wá bá òun fàjọgbọ̀n, Adébáyọ̀ sọ fún un pé ọlọ́pàá kan ṣoṣo lòun lè fún o. Ọlọ́pàá náà kò sì ní gbé ìbọn dání bí ìyẹn bá ti tẹ́ ẹ lọ́rùn. Bẹ́ẹ̀ ló ṣe pé ọdún kan gbáko ni Ọlatẹru Ọlagbẹgi lò níbàdàn kó tó di ọjọ́ kan tó yarí pé bí wọn yóò bá kúkú pa òun kí wọ́n pa òun yóò padà sílùú òun. Bí Ọlọwọ kò bá tiẹ̀ fẹ́ padà sílé ẹ̀ pàápàá, Adéyínká Adébáyọ̀ ti fún un ní oṣù 3 péré pé kó fi ṣe bẹ́ẹ̀ o. Bí kò bá ti padà, òun yóò yọ ọ́ nípò ọba pátápátá. Ohun tó jẹ́ kí Ọlọwọ padà sí ìlú ẹ̀ nìyẹn. Lọ́jọ́ 9 oṣù kejì ọdún 1968 tí ọba náà fẹ́ wọ ìlú yìí, ọgbọ́n ló dá láti Ìbàdàn. Kò jẹ́ káwọn aráàlú mọ̀ pé òun lòun ń kọjá lọ. Kò gbé mọ́tò rẹ̀ bọ̀gìnì, mọ́tò àwọn oníṣọ́ọ̀ṣì kan tí wọ́n kọ Jésù ló ni mí sí ló wọ̀ lọ. Ṣùgbọ́n nígbà tó ti wọ ìlú náà, láwọn èèyàn ti mọ̀ pé ó ti dé, nítorí àwọn náà ti fa àwọn kan sí ààfin pé kí wọ́n máa ṣọ́. Níbẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀, tí wọ́n ń dáná sunlé, tí wọ́n sì ń yìnbọn. Ọlọ́run nìkan ló wá mọ̀ báwo ni Ọlọwọ yóò ṣe jáde o. Adémọ́lá Adéjàre ló yẹ ìtàn Ọlọwọ Ọlatẹru Ọlagbẹgi tí wọ́n lé lórí ipò nílùú Ọ̀wọ̀ fún ọdún 25 yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.